ní tó bá tilẹ̀ mú Eniola Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ follow ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n follow ara wọn kàn sọ pé àyẹ̀wò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. fáìpà ìlú ní tó sọ. fọ́pọ̀ tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọwọ́ wá ní òjò máa fi gọ̀ǹgọ̀ fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year first red card. kárí kò ṣe dáadáa ibi tí mo ti gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹni tí ó lọ ń gba instrumental. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọ́n máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ó ń tètè kọjá.